ìwọ náà. ẹnu tiẹ̀ náà kò kọ̀ọ̀kan wú o bẹ́ẹ̀ ni mo lọ fún ọ. ìyá ẹ̀kọ́ ló rán ọ nílé ìwé onídàákú ọ̀fọ̀ wọ́n máa bọ́ ọ sọ̀rọ̀ irú ìyá yìí ọlọ́run rẹ̀ ń léwu ọ̀sọ̀gbọ́n ìrì òpè ọlọ́mú 29 náà dájú. Wàá sún mi báyìí nínú ọmọ 30 nínú class ọmọ gbé 29 àbí sẹ́mi tó lọ pààrọ̀ ọmọ báyìí ìwọ náà àwọn aráàlú ìlú mi báyìí kí ni mo fẹ́ ṣe báyìí ìwọ náà àbí kí n tẹ̀ lọ́sọ̀rọ̀ bóyá kọ́. bóòní ọjà ọmọ mi bóòní ìdára mi ẹ káàkiri o. dákun ọjà rẹ bá mi ojú òní tí ọ ẹ dákun bá bílí mò ń béèrè. bàbá bílí wàjà rẹ bọ́ tó ń ṣe ṣàkíkọ́ ló ń ṣọ́ra. kí ni ṣe ṣàkí kí ni ń sọ̀rọ̀. bàbá wọ́n ṣe ń béèrè nìyẹn ẹ ṣeun sá. ṣe rí nínú àwọn 30 nínú class kí ọmọ ta fi odidi owó rán owó bàǹtàbàǹtà kọ́ ọmọ máa gbé 29. bàbá àwọn ṣe ẹni sùúrù ọ̀rọ̀ yín mo fẹ́ kó yé mi o tó ti yẹn nígbà wọn ṣèdánwò èèyàn 30 ní ẹjọ́ ṣèdánwò ọmọ tí yín wá gbé 29 àbí kí lẹ wí. nínú class ọmọ mi gbé 29. ọmọ yóò dojú tì í wàlẹ́ ọmọ ẹ̀ ọ̀jà yín sí kọ́tà tó. You can be prosecuted for that. àkọjá yín kọ́tà tó ọmọ tí máa ràn ìdílé rẹ̀ tí máa ràn wọ́n lọ́wọ́ nílò ọmọ yín nínú èèyàn tá a ti kéyìn ò gbé 29 ẹ̀ mà pọ̀ rú ẹnìkan dànù ni. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹnìkan dànù ni tó bá gbé gbogbo 30 nǹkan ẹ̀ mà pé 30 nù ọlọ́mọ ìjìyà 30 ọmọ yín gbé 29 tó bẹ́ẹ̀ lọ mú 30 ni ẹ̀ bá bọ̀ pé ẹ̀ bímọ ìwọ náà. ẹnu tiẹ̀ náà kò kọ̀ọ̀kan wú o bẹ́ẹ̀ ni mo lọ fún ọ. ìyá ẹ̀kọ́ ló rán ọ nílé ìwé onídàákú ọ̀fọ̀ wọ́n máa bọ́ ọ sọ̀rọ̀ irú ìyá yìí ọlọ́run rẹ̀ ń léwu ọ̀sọ̀gbọ́n ìrì òpè ọlọ́mú 29 náà dájú kí ló ń wo 26 sí tó o gbé 25 wà ń bẹ̀ ọ̀ràn mú ọlọ́mú 29. What do we hear of this? tí èèyàn bá ń bá èèyàn sọ̀rọ̀ èèyàn máa gbọ́rọ̀ sí ìyá ẹ̀ lẹ́nu wọ́n fọwọ́ tán ọ ní skul ọ̀kàwé nínú èèyàn 30 ògbé 29 ọ̀rẹ́ rìn wẹ́rẹ̀wẹ̀rẹ̀. láti ẹjọ́ ẹni sùúrù. ṣé bọ́ ọ bá rí. ṣé ọkọ mi lẹ̀ ń bá wí yẹn ọkọ mi lẹ̀ ń gbá lórí rẹ̀ ṣé mo rán iṣẹ́. mo máa ń sọ fún ẹ ní sùúrù o ṣe rí ibi tọ́rọ̀ dé dúró yìí ọjà kún torí àlejò lójú kò fi mọ̀ràn wò bẹ́ẹ̀ mi ṣe wọ bí èèyàn mọ wá wá ṣùgbọ́n mo dùn tẹ́ wà mo ní kí n bá yín dá sí olórí búkú èèyàn ní débì kan tí ó pé orí ọ̀rọ̀ ló ń bá òun ọ̀bá di ọ̀rọ̀ tó sí eyín. ọmọ yín dà ọkọ yín dà. bàbá ọmọ dà. ọmọ mi lélẹ̀ ọkọ mi ni lélẹ̀. ṣé kò tí mo sọ yìí nítorí mi ò ní iṣẹ́ rárá pé kẹ́ bá mi nọkọ mi kí ló ṣẹlẹ̀ ẹ fi tí ń ṣe tí. èmi àmì ìsìkùtì tí ń já òjẹ́ kó lọ ẹ̀ èmi ìwà lélẹ̀. Daddy. It's my son. It's your. It's my son. It's your son. Ó ti. Ẹ wo. Ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ o. Ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ni. Kẹfà wàhálà. ẹni tí ọlọ́run yọ̀ ǹda sí ẹ lápò. ọ̀dà mi ayé ẹ dàpọ̀ ẹ bá fẹ́ bẹ́ẹ̀ rí rí ká pé ẹ̀bẹ̀ rẹ̀ pé ló fi so mi kẹ̀kẹ́ ẹ kí mi Lagos ọ̀sẹ̀ máa fọ̀ kẹ́ ẹ dàpọ̀ kó mi ṣe dúró láyà yìí. What do we hear of this? ṣé ẹ̀ ń ráàpù ni àbí gbogbo tẹkàn kọrin. ṣé kúrò. mo rò pé ní ẹ dà yóò ní kí ẹ bá ẹ máa bá bẹ́ẹ̀. ìyàtọ̀ bí ẹ àkókò kò tún nì ní. Tí bá bínú. alàgbà ọkọ Ilé ẹni táwa o. Ilé ẹni táwa o. alàgbà. Go! Isaki! Ẹni sùúrù. Bàbá ọmọ ọkọ ìyàwó. Ẹni sùúrù dádì.
Mundu TV, showcasing African entertainment. Mundu TV, showcasing African entertainment.